là á mọ̀ bóyá ó rọrùn fún Ṣẹ̀gilọlá láti sọ wípé òun ò fẹ́ ọkùnrin yìí mọ́ àti pé báwo ni ó ṣe sọ. Ṣé ẹ sì rò pé yóò rọrùn tó ti náwó tó ti nára? Ẹ kúlé ẹ̀yin olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ, tẹ́ ẹ bá ṣe ń pàdé mi, Àmọ̀kẹ́ lèmi jẹ́, ọmọ wọn ní ìlú òkè o. Ní àyín láti wọ́n ń ka ìwé ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ẹlẹ́gbẹ̀rún ọ̀kàn láyé ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ àìkú. Ẹ wá nǹkan fìdílé kẹmọ́ ọba mi bọ̀, ojú ewé kẹrìndínlọ́gbọ̀n náà la ṣì wà o. Òwe ilẹ̀ wa kan sọ báyìí pé ọ̀bùn rí kó ọkọ tìrọ̀ mọ́. Èyí ni èmi Ṣẹ̀gilọlá tìrọ̀ mọ́ lé ọkùnrin yìí lọ́wọ́ pé àfi bí ó bá lè fi ìwé ilé tó ti ṣe ní ìlérí láti fún mi náà lé mi lọ́wọ́ ni èmi yóò tó máa bá a mú fàájì ìfẹ́ lọ. Èyí ni èmi rò pé ó mú kí ọmọkùnrin náà fura pé èmi Ṣẹ̀gilọlá kò ní fẹ́ òun lọ́kọ mọ́. Láti ìgbà náà lọ sì ni ọkùnrin náà ti ń gbìyànjú láti fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ èmi Ṣẹ̀gilọlá níṣu. Ìtumọ̀ yẹn ni pé ọkùnrin náà sa gbogbo ọgbọ́n rẹ̀ láti fi lè tàn mí jẹ kí òun lè rí àyè bá mi ṣeré egéle. Ṣùgbọ́n nígbà tí ó yá, èmi Ṣẹ̀gilọlá kàn mọ̀ fún ọkùnrin náà pé àánú ṣe mí púpọ̀ fún un pé èmi Ṣẹ̀gilọlá kò ní lè fẹ́ lọ́kọ mi nítorí pé ó ti ní tó bí àwọn ìyàwó méjì nínú ilé rẹ̀ àti pé ó sì ti bí àwọn ọmọ méjì pẹ̀lú. Mo sọ fún ọkùnrin náà pé èyí kùnà púpọ̀ sí ọ̀nà òfin arédègbígbé tó ṣe ìlérí fún mi. Nítorí èyí, mo kúnlẹ̀ bẹ ọkùnrin náà lálẹ́ ọjọ́ tí a rí ara wa gbẹ̀yìn pé kó má tún ṣe ìyọnu láti tún máa wá mi wá. Obìnrin Ṣẹ̀gilọlá ó tún gbéṣẹ́ ẹ̀ dé. Lẹ́yìn ìkúnlẹ̀ yìí, tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ọkùnrin yìí, kí lẹ ṣe? Ẹ̀yin ọkùnrin tó wà nílé, ẹ̀yin obìnrin, kí lẹ rò pé ó tọ́ sí Ṣẹ̀gilọlá? Ẹ dákun ẹ kọ sábàlá ìrísí. Àmọ̀kẹ́ lèmi jẹ́, ẹ bá ń pín fọ́nrán yìí. Ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ yìí á sàn wá sówó, á sàn wá sọ́lá, á sàn wá sáìtìtìkù tí ń ṣe baálé ọ̀rọ̀, á rí ìtàjé ṣe. Ire o.